ẹ̀yin èèyàn ẹ gbọ́ sí lóòótọ́ ni wọ́n fi Chief Olóyè Sunday Igboho wọ́n fi ń wé Nnamdi Kanu. Ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì. Bí Nnamdi Kanu bó ṣe gbé títí ẹ̀ kalẹ̀ bó ṣe fẹ́ gba káwọn náà dá wà ní Igbo land, bẹ́ẹ̀ kọ́ Olóyè Sunday Igboho ṣe gbé kalẹ̀. Ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì. Ẹlẹ́tọ̀ ìjọ kìnnà náà tí Chief Olóyè Sunday Igboho tán wá sí Nàìjíríà, kò sẹ́nibọ́dì tó tákù wọn, kò sẹ́nibọ́dì tó lè lọ arrest wọn. Bìkọ́pá wọn ṣe bẹ̀rẹ̀ tí wọ́n yàtọ̀ sí Nnamdi Kanu. Ẹ wá gbọ́ nǹkan tí Awíkókó, ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. wọ́n fi wé ọ̀rọ̀ Sunday Igboho máa ṣàlàyé yẹn. Ńgbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀, tí ọ̀rọ̀ Olóyè Sunday Igboho ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sọ mí dọ̀tá torí òótọ́ ọ̀rọ̀, torí òdodo ọ̀rọ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ mí dọ̀tá. Mr. Adedokun Babatunde, we are going to separate last. Ibi tá máa padà. No. Baba Ekale, I stand with Kanu and Sunday. No. Ó yàtọ̀ síra wọn. You can stand with Sunday. Kò sí nǹkan tẹ́ fẹ́ stand with Kanu fún. No. Because tẹ́ bá wo méjèèjì ládẹ́ rí kó yàtọ̀. Mo lè béèrè lọ́wọ́ yín pé bo Olóyè Sunday Igboho ló ti dá wàhálà lẹ̀. Tàbí ló ti fọ̀rọ̀ ẹnu dá wàhálà lẹ̀. Ẹ rí pé kò sí. So kò papọ̀ mọ́ra wọn. Àwọn tí a fẹ́ separate náà nìyẹn. Àwọn tí wọ́n fi wọ́n wéra wọn a fẹ́ separate ẹ̀. Kó tó di pé mo lọ síbẹ̀ yẹn, èmi àtẹ̀yìn jọ mọ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́tàn láàrin wa. Ní onímọ̀ wípé ìdájọ́ Nnamdi Kanu kò ju méjì péré lọ. A jọ mọ̀ bẹ́ẹ̀. Àkọ́kọ́ tí wọn ò bá dájọ́ ikú fún wọn ò fún lẹ́wọ̀n gbére, àtijọ́ mọ̀ bẹ́ẹ̀. Ìdí ni pé ẹ̀rí tí ń bẹ nílé ẹjọ́ ó kọjá kàsí àrà. Kò wá sẹ́ni tó kórìíra Nnamdi Kanu. Èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkókó kórìíra ẹnì kankan. Kennedy tí ó fi wá dàbí ẹni pé ìsọ̀rọ̀ mi sí Nnamdi Kanu tàbí sí ẹ̀yà Ìgbò ó yàtọ̀ díẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ó ní pé wọ́n fi ìkórìíra ọkàn wọn hàn síran káàrọ̀ òjíire. Ẹ̀yà Ìgbò kórìíra wa, Nnamdi Kanu kórìíra wa. Nnamdi Kanu ò ní nǹkan kan tó fẹ́ kájọ ṣe papọ̀. Nnamdi Kanu ò kórìíra ẹ̀yà Yorùbá nìkan, kò fẹ́ràn ẹ̀yà kankan including ẹ̀yà Ìgbò tó ló ń jà fún. Why? Bí èèyàn bá fẹ́ràn ẹ̀yà rẹ̀, ǹjẹ́ yóò ra àwọn èèyàn kan pé kí wọ́n máa lọ gbẹ̀mí àwọn èèyàn nínú ìlú ẹ̀ náà, nínú àwọn ẹ̀yà ẹ̀ náà? Gbogbo alárántí ọmọ iléeṣẹ́ ológun. N ta gbọ́ nípa arábìnrin yìí ni pé ó fẹ́ mọ ọkọ, ó fẹ́ fẹ́ ọkọ tó sì fẹ́ tán jọjọ́ ọmọ iléeṣẹ́ ológun Haúsá ni. Ọ̀dà kò sẹ́yà tó yẹ kéèyàn pa o, kò sẹ́yà tó yẹ kéèyàn fi nǹkan ṣe o. Ká wá pé a fẹ́ kí èèyàn wá fẹ́ ẹ̀yà kan. Ẹ dákun, ǹjẹ́ a lè fi ẹnu sọ fún pé mọ́ fẹ́ yà báyìí o, ẹ̀yà rẹ ni o fẹ́ o, tàbí àfẹ́ bá ní nǹkan ṣe papọ̀ pẹ̀lẹ́ yà yìí o? Kí wá ló dé tó jẹ́ pé apọmọ tiwa a tún pa ọmọ ọlọ́mọ náà? So gbogbo àwọn eléyìí again ọ̀rọ̀ síta tó ní South East. Ẹ dákun, ṣèjọba àpapọ̀ la fi ń bá jà? Síran Yorùbá ló fi ń bá jà? Síran Haúsá Fúlàní ló fi ń bá jà? Àwọn ẹ̀yà ẹ̀ náà ni ó ń paralyze economy wọn. Wọn lè jáde, ẹ ń bá jáde wọ́n gbẹ̀mí ẹ̀ tàbí kán sọ́dà láàbọ̀ ara. Wọ́n ti ń sọ wọ́n dà láàbọ̀ ara, wọ́n gbẹ̀mí wọn ni. Ìjà àti wàhálà gbígbé kojú àwọn tí wọ́n jẹ́ ọmọ iléeṣẹ́ ológun àtàwọn ọlọ́pàá. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọlọ́pàá yìí náà ọmọ East ni wọ́n, ọmọ ìpínlẹ̀ kan náà ni wọ́n jọ jẹ́ pẹ̀lú àwọn Nnamdi Kanu. So gbogbo àwọn nǹkan yìí lèmi fi rò wípé ìṣepẹ́ ní kàn déédéé kórìíra ẹ̀yà Yorùbá nìkan, because àjọrí fọ́nrán níbi tó ti sọ wípé ọmọ Ìgbò tí bá ń lọ sínú chọ́ọ̀chì tí Yorùbá jẹ́ pásítọ̀ bẹ̀ pé ẹranko ni, àti pàápàá kò yẹ kí irú èèyàn bẹ́ẹ̀ kó wà láwùjọ. Àjọ wà ń bẹ̀ lọ́dún 2020 níbi tó ti ń béèrè, tó ti wà lórí rédíò ẹ̀, tó ti ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé ọlọ́pàá mélòó wọn ti pa nílùú Èkó. Àjọ ní fídíò ẹ̀ lọ́wọ́ o, èmi ní fídíò ẹ̀ lọ́wọ́ o. Ní ṣe pé bóyá wọ́n ń sọ àríìrí sọ against ẹ̀.
pé lónìí báyìí nísìn ọlọ́pàá mélòó lẹ ti pa, police station mélòó lẹ ti dáná sun, táwọn náà ń kà á tó ń sọ pé good of you. Tẹ bá rí Sanwó-Olú ẹ pa, tẹ bá rí Tinubu ẹ pa, àwọn iléeṣẹ́ Tinubu ẹjọ́ kanlẹ̀, BRT ẹjọ́ kanlẹ̀, eléyìí ẹjọ́ kanlẹ̀, tọ̀hún ẹjọ́ kanlẹ̀. Gbogbo alámọ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńgbà náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n nílé ìtajà ńgbà yẹn tí wọ́n lù tẹ̀, bóyá làwọn yẹn lè padà bọ̀ sípò mọ́. Now ńgbà tọ́rọ̀ wà ń lọ nílé ẹjọ́, wọ́n fún Nnamdi Kanu ní free hearing. Ó exercise right ẹ̀, ó exercise freedom ẹ̀. Okay o, ẹni tá a fẹ̀sùn kàn, ẹni tó fẹ́ ló ní di fair hearing and judgment, because ẹni tá a fẹ̀sùn kàn gbà míì ẹ̀sùn tá a fi kàn ó lè wà malicious, kó jẹ́ wípé àrékérekè ni, ẹ̀tàn ni, akàndìmọ̀lù ni, àpawọ́pọ̀ fẹ́ fìyà jẹ ni, bóyá torí pa alágbára tàbí pa mọ̀yàn nípò agbára la sì fẹ́ fìyà jẹ. Nnamdi Kanu kọjá ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún, tí wọ́n sọ bẹ́ẹ̀ fún. Tán bá sọ pé èèyàn mọ̀yàn, Nnamdi Kanu ní jẹ́ bẹ́ẹ̀. Tán bá sọ pé èèyàn lágbára, Nnamdi Kanu ní jẹ́ bẹ́ẹ̀. Alright, ẹ má jẹ́ ń fagùn. Lọ́dún 2015 ló dàbí ẹni pé ìjà yẹn ti bẹ̀rẹ̀, ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀. Wọ́n arrest Nnamdi Kanu, wọ́n gba onídùúró ẹ̀, ó jump bail. Téèyàn bá wá jump bail tó bá fọ̀rọ̀ ẹ̀ mọ́ lólúfin mọ́, n rò pé èèyàn kan máa yọ lẹ́nu. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wá sílé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ń tìlú kan dé ìlú kan, lọ́dọ̀ ọba kan dé ọ̀dọ̀ ọba kan. Mi ò rò pé ẹnìkan kan yọ lẹ́nu. Mo rò pé ẹ̀yin tẹ́ ń sọ wípé wọ́n bára mu, the same thing ni wọ́n, ẹ ti rí yàtọ̀. Kẹ́nẹ̀dé torí pé Sunday Ìgbòho ọba lé jẹ́ kó tó lọ, kò balẹ̀ jẹ́ kó tó lọ, kò bàlú jẹ́ kó tó lọ, kò fi nǹkan kan sí ẹ̀yà tiẹ̀ gangan, kò gbógun ti ẹ̀yà ẹ̀. Ètò ààbò ń lò ń sọ, wọ́n fẹ́ràn jẹ kó wa, wọ́n fìyà jẹ wá, wọ́n fipá bá àwọn obìnrin lò pọ̀ nǹkankan, nítorí Sunday Adéyẹmọ Ìgbòho gbé dání nìyẹn. Rally ló ń ṣe láti enlighten àwọn èèyàn, educate àwọn èèyàn, reason tá a fi ní ìdí Yorùbá nation, gbogbo àyè náà làwọn àbẹ̀ ń gbà náà. Gbogbo ibi tá a dẹ̀ lọ, kò sí pé bóyá ẹnìkan fara pa àbẹ́ ẹnìkan fara gbọ́n nǹkan kan bẹ̀, kò dẹ̀ síbi tá a ti sọ pé káwọn èèyàn máa lura wọn tàbí kán máa jà ń gbà náà. So gbogbo eléyìí mú ìyàtọ̀ àwọn méjèèjì wá. Ìgbòho wálé, Ìgbòho lọ jẹ́jẹ́. Now come back to Nnamdi Kanu. Àwọn èèyàn kan máa ń rò wípé agídí lè yanjú ọ̀rọ̀. Gbàtán mú Nnamdi Kanu gbà yẹn, gbàtán mú Ìgbòho gbà yẹn, àwọn èèyàn mà bú mi o, àwọn èèyàn mà sọ̀rọ̀ sí mi o, àwọn èèyàn mà ṣépè fún mi o. Mo wá ń wo wípé ṣé bẹ́ẹ̀ ni ìwà mi ò dáa tó ni, àbí bẹ́ẹ̀ mo burú tó ni, àbí bẹ́ẹ̀ ni mi ìsọmọlúàbí tó. Lérí pé mo ń sòótọ́ ọ̀rọ̀, mo ní agbára kankan ò lè yọ Nnamdi Kanu jáde, agbára kankan ò lè yọ, kò lè free Ìgbòho tí kì í bá ṣe òfin. Tó bá ti dé òfin náà fi mú ọ, my lovely brothers and sisters, kò sí nǹkan méjì tí wọ́n fi yọ jáde ju òfin lọ. Tí wọn ò bá wá fòfin yọ jáde, wọn ò fi pardon. Irú Nnamdi Kanu tán fi ẹ̀sùn kàn, ẹ̀sùn ìdàlúrú, ìfẹ̀mí àwọn èèyàn ṣòfò, ìkẹ́gbẹ́jọ láì nídìí. Nínú àwọn ẹ̀sùn bíi méje tán fi kàn án, ẹ̀sùn pé ó gbé iléeṣẹ́ rédíò kalẹ̀ láì lọ́wọ́ ìjọba nú. Torí kò sẹ́dà tó máa ní iléeṣẹ́ rédíò lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tí ò ní lọ́wọ́ ìjọba nú. Ìjọba ni ó fọwọ́ sí. Láti 2023 ìní processing license mi ti bẹ̀rẹ̀. Wọn ò tí ì fún mi dòní. Bí ìjọba ò bá fún ọ ní license, processing ti bẹ̀rẹ̀ o. Ó ti wà lábùjọ rẹ́dí o, kankan bọ́ọ̀lù lásán ló kù o. That is, ìjọba ti mọ̀ ń pa ẹ̀ torí receipt tí wọ́n wà lọ́wọ́ mi. Ìjọba ti mọ̀ ń pa ẹ̀ torí pé dọ́kúmẹ́ǹtì NBC ń bẹ lọ́wọ́ mi. Ó yàtọ̀ sí pé ẹni tó kàn déédéé bẹ̀rẹ̀ rédíò láì ní mímọ̀ sí ìjọba ń bẹ, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ti Nnamdi Kanu, rédíò Biafra. Inú hòtẹ́ẹ̀lì kan
ni wọ́n kó equipment tán ti ń ṣe gbogbo tán fi ṣe níjọba kó sọ́dọ̀ gẹ́gẹ́ bí exhibit oríṣiríṣi nǹkan ni wọ́n kó pẹ̀lú ẹ̀. Then a ń sọ̀rọ̀ nípa àmọ̀tẹ́kùn èmi àtẹ̀yìn mọ̀ pé gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ni wọ́n jọ pawọ́pọ̀ dá àmọ̀tẹ́kùn kalẹ̀ ó túmọ̀ sí pé ìjọba máa ń pa ẹ̀ ta ló mọ̀ sí bọ́n ṣe dá ESN sílẹ̀ ǹjẹ́ nìkan kan máa ń pa ẹ̀ ṣùgbọ́n wọ́n operate àbí wọ́n operate wọ́n sì ń operate dòní wọ́n sì ń dẹ̀mí àwọn èèyàn légbodò wọ́n fìyà já àwọn èèyàn lọ́nà àìtọ́ wọ́n ń dúnkokò mọ́ àwọn èèyàn àmọ̀tẹ́kùn ọmọ dúnkokò mọ́ èèyàn kankan àmọ̀tẹ́kùn yàtọ̀ sí ilé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí àmọ̀tẹ́kùn ò déédéé lọ mọ́ káàyàn mọ́lé tàbí kan sọ pé èèyàn ò ní rìn síta tóun tí Nnamdi Kanu kéde láti báyìí kò dẹ́kun gbogbo gómìnà ní apá ìlà oòrùn gúúsù wọn ò rí nǹkan kan ṣe sí síta tóun sì ń wáyé lọ́jọ́ Monday ó túmọ̀ sí pé ọlágbára kẹ́nìkan ṣoṣo kọ́ dá odidi ìlú lọ́wọ́ kọ́ ó lòdì sófin. Now mo nígbàgbọ́ pé ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá àti màmá mi ń fọkàn bá mi bọ̀ nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá Nation gbà náà èmi Àkàndá Àwíkóńkó yìí jẹ́ni tó jáde láti wá sọ fún yín pé kò sí ọ̀nà tá a lè gbàgbá Yorùbá Nation tó ju legal way àti peaceful way lọ mo dẹ̀ sọ fún yín wípé legal way àti peaceful way yẹn yóò mọ̀ pé yeye o torí ìgbésẹ̀ kan ni pé a lè fi jàgídíjàgan gba Yorùbá Nation mo wá sọ ńgbà náà pé àwọn ẹ̀yà Ìgbò tán ti bẹ̀rẹ̀ síwájú wa wọ́n rò pé jàgídíjàgan làwọn lè fi gbà wọn ò lè fi jàgídíjàgan gbà o nígbà náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló bú mi mọ̀ bọ́yẹ̀ yín náà wà náà tó bú mi mọ̀ bọ́yẹ̀ wà náà tó ṣépèlé mi nígbà tí mo ní a lè fi jàgídíjàgan gbà á tí mo sọ fún yín pé kò sí ìlú tó lè jagun mọ́ nísìnyí pé tá a bá fẹ́ jagun ẹ̀yàwó la fẹ́ bá jagun sáwọn ẹ̀yà Ìgbò táwọn náà ń béèrè fún ilé olómìnira Biafra sáwọn lákojú gbọ̀n kọ ni àbáwọn Haúsá Fúlàní sáwọn Haúsá Fúlàní ló dá wa dúró láti má gba Yorùbá Nation táwa la fẹ́ bá jà sáwa náà láwọn bára wa jà sí gọ́ọ̀mẹ̀ntì lábàjá tá a bá fẹ́ bàjọba jà ibo láti pàdé wọn mo sọ ń jọ yẹn nígbà náà pé kò sí fi tìpátìkúùkù gbà àyàfi tí gbogbo ẹ̀yà bá ṣe tán lẹ́ẹ̀kan náà tí wọ́n láwọn fẹ́ kó lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ nù yín lọ sọ̀rọ̀ sí mi ló bú mi ọ̀dàlẹ̀ ni ọ́ ọ̀lẹ ni ọ́ wọ́n sá bomi tútù sí Ìgbòho lọ́kàn wọ́n bomi tútù sáwọn èèyàn lọ́kàn tí wò bá ṣe mọ́ ni kó lọ jókòó ńgbà tí mo jáde tí mo ní Yorùbá Nation tá là ń jà fún bá a ṣe bọ́n ṣe máa ń jà fún kó la ṣe ń ṣe yìí o ńgbà táwọn karambà nìkan kó sí wa láàrin àwọn ọmọbìnrin tí wọ́n máa ké tatata bí ẹni tán kátàrẹ́ nídìí tán ròpá gidi ni wọ́n fi ń gba Yorùbá Nation bọ́n ṣe ń ṣépè fáwọn ọba ni wọ́n ń ṣépè fáwọn ìjòyè náà ń ṣépè fáwọn olóṣèlú yóò ṣe rí fún Tinubu rè Tinubu ò lè jà rẹ láéláé igbádogójì rò wájà ẹ wà ọmọ Fúlàní ló kú òun bẹ́ẹ̀ ó lọ́dún mẹ́jọ sáàtún wá lajúlẹ̀ kọ́ ọmọ Fúlàní mi ò tún padà débẹ̀ àbẹ́yà Ìgbò tí ò fẹ́ràn wa ìyà Ìgbò tá a ràn lọ́wọ́ láì mọye ìgbà ìyà Ìgbò tá a kó mọ́ra láì mọye ìgbà ìyà Ìgbò tá a ń bá dòwò pọ̀ láì mọye ìgbà ìyà Ìgbò tó jẹ́ pé jíjẹ àti mímu wọn rọ̀gbọ̀kú lé wa ńlẹ̀ yẹ wa sáwọn ni àwa dìbò fún ni ọmọ ẹni la fi mọ̀wé ọmọ ẹni òsèdí bẹ̀bẹ̀rẹ̀ kákólẹ̀ kẹ̀sídẹ̀ ọmọ ẹlòmíì la fi mú jáde kò ní wọlé ni yọ wọlé ni kò ní wọlé ni yọ wọlé ni ọ̀wọ́lé ẹjẹ́ àti ẹni lẹ́yìn o kó lè bá a ṣàṣeyọrí o bàbá tì lẹ́yìn tó bá wọlé ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho yóò rọrùn fún wa láti lọ́ọ́ mú bá a dìbò fún yìí o ńgbà tẹ ẹ nílò rẹ o and again kí dìbò tó wáyé ní tèmi Àkàndá Àwíkóńkó sọ fún gbà náà ni pé ẹjẹ́ àárẹ̀ fi ọ̀rọ̀ Ìgbòho negotiate pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu ó need everybody now ìgbà tá a lè bó lóṣèlú sọ̀rọ̀ lásìkò tí dìbò ń bọ̀ lọ́nà tí dìbò bá ti kọjá lọ tán ẹni tí ò béèrè tí ò yani lówó tí ò dání lókòwò kò lè béèrè pé èrò lánàá kú o bá a bá ti tẹ̀lé nísìn bó bá dórí àlééfà fúnra lára ẹ̀ láti rí nǹkan yìí gbà lọ́wọ́ ẹ̀ yóò nira o
mo rántí pé púpọ̀ nínú àwọn èèyàn náà ni wọ́n jáde tí wọ́n against mi tán sọ̀kò tán ṣépè fún mi tán bẹ̀rẹ̀ sí ní bú mi. Orúkọ tí wọ́n pè mí jù ńgbà náà ni ọ̀dàlẹ̀. Ní tí mo wá béèrè lọ́wọ́ ńgbà náà ni pé ilẹ̀ ta mọ́dà kí náà ń pè ní pé èèyàn dalẹ̀ ní tá a bá jọ múlẹ̀ lèèyàn máa ń dalẹ̀ rẹ̀. Ní tá a bá jọ sọ pé ibi tá à ń lọ nìyí tó wá padà lọ́nà tó gbẹ̀mí ìbẹ́bọ jẹ́ náà ń pè lọ́dàlẹ̀ kò síbi tá a jọ sọ pé à ń lọ tá a jọ lọ. Gbogbo eré ta sáǹgbà náà nù kó tó wá di pé ó padà rí bó ṣe rí. Gbogbo kìlọ̀ tí mo kìlọ̀ ńgbà náà rí o tọ́pọ̀lọpọ̀ ṣépele mi lórí arére. At the end of the day gbogbo tí mo sọ pé yóò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Ṣé ẹ gbàgbé ọdún 2021 tí wọ́n attack ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní July 1st ọjọ́ tí ò ṣe gbàgbé láéláé. July 4th ńlá fẹ́ lọ ṣe rálì Èkó tá a múra. July 1st náà attack ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣùgbọ́n kó tó dìgbà náà èmi àkàndá ọ̀rọ̀ àwí kòǹkó release ewì. Mo ṣèkìlọ̀ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ìwọ gbọ́ àwọn kan náà gbọ́. Èébú náà lè fi san fún mi padà. Ẹ̀gbọ́n tí mo sọ ń bẹ̀ ni Sunday Ìgbòho Tafa Adéoyè tuntun Yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tán fi ń sọ pàdé gun náà fi ń pàdé òtún gun mọ́ o. Mo ní reincarnation of Tafa Adéoyè táìtù ẹ̀ nígbà náà nù. Chief Sunday Adéyẹmọ Ìgbòho the reincarnation of Tafa Adéoyè. Torí pé bí Tafa Adéoyè ṣe operate nígbà náà lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe operate. Tafa Adéoyè gbèjà àwọn àgbẹ̀ against ìjọba. Olóyè Sunday Adéyẹmọ gbèjà àwọn àgbẹ̀ against àwọn bandits. Wọ́n á ní bí kinní yìí ṣe ń lọ yìí àwọn kan fẹ́ràn ẹ̀ àwọn kan ò ní fẹ́ràn ẹ̀. Àṣé wàá mọ̀ rẹ nínú ọ̀tá. Àṣé mẹ́ntí ọ̀fẹ́ ni àtẹ̀ntí ọ̀fẹ́ ni. Ọ̀nà wo là ń gbé gbà ọ̀nà wo ló ti lè kọ́ wa lẹ́sẹ̀ ọ̀dà ẹ̀já gbà báyìí. Ṣèjọba ò ní lu ọgbọ́n tán fi mú Tafa Adéoyè láti mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Yorùbá lẹ́ni tó bá wẹjú ńlẹ̀rú ń bà. Mo láǹfààní àti sọ fún ọ mo láǹfààní àti fọwọ́ sọ̀yà pé bó ṣe rí gẹ́lẹ́ ni mo ṣe ṣe ń gbà yẹn ni mo ṣe sọ èyí. Ṣé ẹ gbàgbé kó tó dìgbà náà lọ́dún 2020 tá a láfẹ́ ṣe rálì tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní kákúra wájọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Èmi àkàndá yìí náà ni mo jáde. Mo ní tí mo rí Ìbàdàn kọjá sísọ. Mo ráwọn ológun. Mo sì mọ̀ pé torí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n ṣe wá. Pé kí Ìgbòho gbìyànjú kí wọ́n má jáde láti ṣe rálì o. Ọ̀lẹ ni ẹ́ ọ̀lẹ ló máa ń padà lójú ọ̀nà bẹ́yẹn ọ̀lẹ ni òkè ń. Gbogbo tí mo sọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ń ló padà wáyé. Gbogbo àwọn àgbẹ̀ sí kinní kan ẹgbẹ́ kan tí wọ́n lọ bẹ̀ tí wọ́n lọ bólóyè Sunday Adéyẹmọ Ìgbòho tán ní àwọn ilé ẹ̀kọ́kọ́ rí tó bá dọjọ́ rálì o. Mo sọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mo ní gbogbo wọn yẹn kò ní rẹ́ni kankan láàrin wọn o. Mo ní because majority wọn tó janu táwọn ìyàwó wọn rí wọn nu fídíò tí àwọn màmá wọn rí wọn nu fídíò mo ní wọ́n fà wọ́n láṣọ láàárọ̀ ọjọ́ tán bá ń lọ pé sọ fẹ́ sọ mí dopò ọ̀sán gan ni sọ fẹ́ sọ mí daláì lọ́mọ láyé mọ́ ni má lọ. And lo and behold ẹnìkan wọn ò yọjú o wọn ò wá o ẹ̀yin fẹ́ lọ́jọ́ náà o. Now back to ọ̀rọ̀ ní tí mo wá sọ ń gbà yẹn mo ní wípé kò ságbára tó lè mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kúrò ju òfin lọ àti negotiation because pẹ̀lẹ́ yóò bè lápò ọ̀rọ̀ líle yọ fà lápò kò sí ẹni tẹ́ ẹ̀ lè bẹ̀ láéláé. Mo láǹfààní àti sọ fún olùgbọ́ mi pé bí Nnamdi Kanu ṣe wà yẹn wọ́n ti dá ìwọ̀n gbére fún àbí ǹjọ́ mọ̀ pé wọ́n lè yọ lọ́la mi mọ̀ bóyá ọgbà bẹ́ẹ̀ wọ́n lè release Nnamdi Kanu lọ́la ọ̀nà wo ni wọ́n gbà release ẹ̀ tó bá gbàgbé láyé ìjọba ajagunfẹ̀yìntì Muhammadu Buhari àwọn àgbàlagbà nílẹ̀ ẹ̀yà Ìgbò Joseph Isa Adisa wọ́n sì máa tú Kanu lẹ̀ wọ́n fi tẹ́ àwọn Haúsá lọ́rùn ni kí wọ́n bá lè dìbò fún Tinubu ní 2027 they play my fans
tán bá máa túlẹ̀ a máa analyse ìdí tán fi lè túlẹ̀ wọ́n fi nǹkan kan disguise o wọ́n sa sí ẹ̀wọ̀n gbére ni brother. Àwọn propaganda tá a máa ń lò ní tí ò kí ń work, àwọn ọ̀rọ̀ ẹ̀tàn tí máa ń jáde lẹ́nu wa ni tá a fi máa ń tẹ àwọn èèyàn sí kòtò. Majority wa ní ń pe Nnamdi Kanu ọkùnrin ní kò gbọ́dọ̀ gbà, ẹ̀tọ́ ẹ̀ ló dúró lé lórí. Mẹ́wàá gbogbo wa wà lórí ibùsùn wa, I do say it. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kí lágbájá ọmọ gbà kí tàmẹ̀dùn ọmọ gbà, ẹ wà ní comfort zone yín, ẹ wà lórí ibùsùn yín, ẹ ní freedom, ẹ ń ráwọn ọmọ yín gbà tó wù yín, ẹ ń rí ìyàwó yín gbà tó wù yín, ẹ ń jẹun tó wù yín, bó tiẹ̀ jẹ́ pé n ta rí là ń jẹ bọ̀ tó ń bọ́ sásìkò, à ń jẹ́ lásìkò tó wù wá. Tí n bá fẹ́ mu gàrí mi nísìn, tí n bá rí kúlí mu máa mú conveniently, bó bá jẹ́ ṣúgà mo fi sí máa mú conveniently, bí n tiẹ̀ rí nǹkan kan fi mú máa mú conveniently, máa gbé omi ẹ̀ mu máa sùn. Nǹkan pè ní freedom, ìyàtọ̀ freedom nìyẹn àti kéèyàn wà nínú ìgbèkùn. Ẹni tó wá fẹ́ jáde nínú ìgbèkùn gbọ́dọ̀ jẹ́ ẹni tó sober, tó realize mistake ẹ̀, tó gbà wípé òun ṣàṣìṣe, tó ṣetán láti ṣàtúnṣe. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti gbà pé òun ṣàṣìṣe, ó ṣetán láti ṣàtúnṣe. Bó tiẹ̀ jẹ́ pé lo and behold, Ìgbòho ò ṣàṣìṣe kankan. Ìfẹ́ àìníjú àwọn èèyàn rẹ̀ ló ti síbi tó ti sí. Ìgbòho was never fighting for himself. Ó ń jà fọ́pọ̀lọpọ̀ èèyàn ni, òye yé àwa. Ṣùgbọ́n àmọ́ orílẹ̀-èdè ibi tá a wà, a dẹ̀ mọ̀ bá a ṣe lè fèsì àwọn tí ń bẹ ń bẹ̀. Kò sẹ́ni tó lè fèsì ìjọba tó lè win ìjọba. My brothers and sisters, no matter how powerful you are, kò sí ẹ̀dá náà nílé ayé o tó lè bá ìjọba jà lórílẹ̀-èdè Nàìjíríà tó lè ṣẹ́gun ìjọba. Kọ́ ọmọ èèyàn jù bẹ́ẹ̀ lọ, kọ́ lágbára jù bẹ́ẹ̀ lọ, kó lówó jù bẹ́ẹ̀ lọ. Tíjọba bá Dangote jà bó ṣe lówó tó, láàrin ọjọ́ méjì péré yóò mọ Ọlọ́run lọ́ba àwọn ọba. MKO Abiola was the richest man in Africa nígbà yẹn, or one of the richest man in Africa nígbà yẹn. Ìjọba ka kóróbójò wọ́n sọ sínú yàrá kan. Èmi àtẹ̀yìn jáporó ni, àpòrò wa ò dọ́dọ̀ ìjọba kò lè release ẹ̀. Gbogbo àwọn tí ń lénu tí ń lérí léka, wọ́n bá sẹ́ńtẹ̀nsì Nnamdi Kanu, òkú máa sùn, ilé ayé ọ̀run máa wálẹ̀, ìgbàdógóje, kí wá ló ti wá ṣẹlẹ̀ látàná o. Kò gbọ́dọ̀ kú sẹ́wọ̀n o, tó bá kú sẹ́wọ̀n ojú ọ̀run máa gbàlejò àkàrà. My lovely brothers and sisters, kọ́lọ̀ ọmọ jì òkú o, tó bá dákẹ́ lọ́la ó dákẹ́ fọ̀ yé, kò sí ní tí ó ṣẹlẹ̀. Yar'Adua dákẹ́ síbẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Túndé Ìdí Àgbọn kú kò sí tẹ̀tẹ̀ owó. MKO Moshood Kashimawo Abiola kú kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Are you telling me Nnamdi Kanu is more important than MKO Abiola tiwa? Lọ́nà wo? Wọ́n sọ bá Fẹ́mi Awólọ́wọ̀ bí gbogbo ọmọ káàró òjìrè ṣe fẹ́ràn ẹ̀ tó wọ́n sá mẹ́wọ̀n ọdún 10 tẹ̀tẹ̀ owó, ẹnìkan kò torí ẹ̀ kó protest. Gbogbo àwọn bọ̀dá Yẹlé Sowore tó jẹ́ pé àwọn mọ bí wọ́n ṣe máa ń ràn yàn, bí wọ́n ṣe máa ń tìyàn, wọ́n wà ní àwọn tó ti Nnamdi Kanu débi tó wà yìí. Free Nnamdi Kanu ńgbà tá a mọ̀ pé èèyàn ṣẹ̀, ńgbà tá a mọ̀ pọ́sẹ̀ àjọ mọ̀ pọ́sẹ̀, lábàjọ bẹ̀rẹ̀ sí túkalẹ̀ ní ìsìn àjọ mọ̀ pọ́sẹ̀. Ṣùgbọ́n lásìkò ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, àwọn àgbàlagbà ní East, majority wọn ló ti lé ní 80 years. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ju Buhari lọ bó ṣe dàgbà tó. Wọ́n lọ bá Buhari l'Aso Rock, wọ́n lọ́rọ̀ ọmọ àwọn yìí làwọn bá wà, kí Buhari ó dákun dábọ̀ kó bá wọn fílẹ̀ Nnamdi Kanu. Because mo ń wọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí social media, wọ́n láwọn ẹ̀yà Ìgbò dìde ìrànlọ́wọ́ sí i. Bóyá ọwọ́ ń sùn tiẹ̀ ni àbí kó jẹ́ pé n táwa ń rí ìwọ orí. N tí Buhari sọ fún ìgbà náà ni pé ọ̀rọ̀ tẹ́ ẹ bá wà ilé o, ṣùgbọ́n àwo nǹkan tá a lè ṣe sí i. Ó túmọ̀ sí pé wọ́n lè pardon ẹ̀. Now tán bá fẹ́ release ẹ̀ bẹ́ẹ̀, wọ́n á wá ní káwọn tó wá yẹn kí wọ́n lọ, wọ́n fún wọn láàyè láti rí Nnamdi Kanu gbà yẹn tí n bá ṣe mistake. Tán bá lọ rí i tí wọ́n sọ fún ni pé gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ rẹ so ṣe tán láti dàálẹ̀, kí náà ní ń bẹ lọ́wọ́ rẹ? Kò gbọ́dọ̀ sí IPOB, kò gbọ́dọ̀ sí agitation fún Biafra, ESN wọ́n gbọ́dọ̀ cancel ẹ̀, sit at home kò gbọ́dọ̀ wáyé mọ́, kó sọ fún everybody gbogbo ohun tí bá ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n dàálẹ̀.
nítorí máa negotiate pẹ̀lú ẹ̀ nìyẹn. Mo ní tán bá máa negotiate pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. I said it categorically and many of my people here can testify. Mo ní wọ́n sọ pé kó drop Yorùbá Nation. Àwọn èèyàn kan sọ pé a kò gbọ́dọ̀ drop ẹ̀bọ̀n sí TMK Abíọ́lá pa nìyẹn. Kó má gbàgbé mandate ẹ̀, claim your mandate, stand on your mandate. Wọ́n ti negotiate pẹ̀lú Abíọ́lá. Ìbò wá láti Amẹ́ríkà, wọ́n wá ṣèpàdé pọ̀ pẹ̀lú Abíọ́lá pé kó gbàgbé mandate ẹ̀ wọ́n ó release ẹ̀. Ìtìjú kí la yóò sọ tí n bá jáde ń lọ pa Abíọ́lá o. La yóò sọ tí n bá jáde ń lọ pa MK Abíọ́lá. I could remember vividly lọ́dún kan lọ́hùn tí wọ́n arrest mi. Wọ́n wá ní àwọn tí mo ṣẹ̀ǹgbà náà ta pé kí n bẹ̀ wọ́n. Ẹni tí ń bá mi gba lọ́ọ̀yà wọ́n bá ní pé àwọn gbọ́ pọ́n sọ pé kí n ka apology letter pé kí n má kọ o àjọ máa drag ẹ̀ mo ní sà kí là ń drag mo ti lò 12 days just 12 days ní prison ó dàbí 12 years ni because ẹni tí bá ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n brother mi sister mi ẹ̀yin mọ́mí àti dáàdì mi kò yàtọ̀ sí adìẹ tá a kó sínú àgò. Ìgbà tó bá wu aládìẹ ni yóò ṣí àgò sílẹ̀ wọ́n jáde lọ, tó bá wù tó bá tún ti dalẹ̀ yóò tún ṣí àgò yóò tún kó wọn nú ẹ̀. Tán bá lè kó nú ẹ̀ fúnra wọn déédéé, bó bá lè tì wọ́n nú ẹ̀ fúnra wọn yóò tì wọ́n nú ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́ni tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ṣe rí. Tóòrùn bá ti ta wọ́n dà yín síta, ẹni tó fẹ́ mẹ́kọ̀, ẹni tó fẹ́ ra nǹkan, ẹni tó fẹ́ gbá bọ́ọ̀lù, ẹni tó fẹ́ ṣe kinní kan ó wà lọ́gbà ẹ̀wọ̀n. Tó bá ti ń di bí aago 5 wọ́n la aago gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n 10 minutes lẹ́yìn ìgbà yẹn tí ò bá tí ì wọnú sẹ́ẹ̀lì ẹ̀. Ó tiẹ̀ tó bẹ́ẹ̀ ni o ti gbọ́dọ̀ wà nú sẹ́ẹ̀lì ẹ̀. Ó tún ti máa gbúrò kọ́kọ́rọ́ láti ta gbá. Nǹkan méjì péré ni máa ń ṣẹlẹ̀ nínú sẹ́ẹ̀lì lọ́gbà ẹ̀wọ̀n. Prayer kó jẹun. Kò sí bó ṣe lágídí tàbí burú tó. Táwọn Muslim máa ń gbàdúrà àjọ gbàdúrà ni. Táwa Christian máa ń gbàdúrà tán bá lè gbàdúrà wọ́n máa wò wá ràn. Torí pé kò sí nǹkan míì tó o lè ṣe ń gbà yín mọ́. Kọ́ mọ́ gbàdúrà nílé rẹ̀. Tán bá ti ń gbàdúrà wàá fò jáde wàá fò dìde ni. Because ìgbàgbọ́ ni pé Ọlọ́run nìkan ló lè mú èèyàn jáde ńbẹ̀. Mo wá ní ẹni kí n mọ̀ ká apology letter. Èmi mọ̀ wà ń bí sá. Owó lẹ́yìn ọba náà. Ẹ̀yàn tó bá dẹ̀ dé stage kan fúnra yín náà ẹ̀ stop owó níná. Ẹ wà nínú àwọn tán tí ó sọ pé ó ti lágídí jù. Ìmọ̀ ni ó ka apology letter kọ̀ọ̀kọ́. Ẹbí mi mú apology letter wá o. Wọ́n mú mi dọ́dọ̀ ọ̀gá àgbà lọ́gbà ẹ̀wọ̀n. Wọ́n ní lọ́ọ̀yà mi sọ pé mi ò gbọ́dọ̀ gbà mi ti ẹ̀dẹ́lẹ̀ yín lóhùn. Wọ́n ní sọ pé kí n ka apology letter. Wọ́n gbé lẹ̀ wájú wọn. Wọ́n ní ṣe mo fẹ́ sáà ní kí n kà dáadáa mo kà á. Mo ti kà á gra. Ọ̀gá ọgbà ẹ̀wọ̀n ní ṣé kìí ṣe pé wọ́n mú mi tipátipá mo ní rárá o. Ṣé kìí ṣe under duress mo ní rárá o. Ṣé ìṣe pọ́n force mi mo ní no. Ṣé mo wà wíwà tẹ́lẹ̀ mo ní bẹ́ẹ̀ ni. Ṣé mo fẹ́ buwọ́lù mo ní bẹ́ẹ̀ ni. And I signed it. Ìjọ́ kejì wọ́n mọ́ ná ọlọ́pàá wá láti kóòtù kan wá release mi. He got me right. Ó ti pé kò ságbára gangan tó lè mú mi kúrò ńbẹ̀. Òfin ni bí wọn bá rọ́lọ́pàá wá láti kóòtù kò sí bí mọ́mì mi dé wọn káàbọ̀ ni. Anybody tó wù kó dé they will never release me. So that is negotiation. That is àwọn family mi ti lọ bẹ̀ àwọn tí mo ṣà ẹ dákun ìyá arúgbó ní bẹ̀bẹ̀ yìí ẹ ṣe kíní kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà mo sọ ńgbà tán mú ta lọ lọ́hùn. Èmi ilé mi sọ pé kò sí agbára tán fẹ́ sà. Ìgbà tí mo sọ mo ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo lọ́wọ́ ta lọ lọ́hùn ló wà. Mo ní àwọn tí ó dẹ̀ ṣiṣẹ́ mo ní kì í sà wá mo ní family ẹ̀ ni. Ṣé mọ́mì ta lọ lọ́hùn wà dáadáa mọ́mì iṣẹ́ wà lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo nonsense ni. Ẹ rí ibi àwọn àfáà yẹn ni o. Ìbá wa Christian ní Bíbélì lọ́wọ́. Ó ka Bíbélì tó ti sọ fún ọ wípé bá ọ̀tá rẹ rẹ́ kánkán. Ó ní bá ọ̀tá rẹ rẹ́ kánkán.
nígbà tí wọ́n sì wà lójú ọ̀nà sí ilé ẹjọ́. Ó ní kó má bàa fà ọ́ lé ọlọ́pàá lọ́wọ́, ọlọ́pàá ó fà ọ́ lé onídàájọ́ lọ́wọ́. Ó ní lóòótọ́ ni mo sọ fún ọ, ìwọ kì yóò kúrò níbẹ̀ àyàfi títí tí ìwọ ó fi san owó kan tó kù lọ́wọ́ rẹ̀. Gbogbo àwọn nǹkan yẹn ni mo sọ ń gbà yẹn. Bí mo ṣe sọ fún ta lọ́lọ́run nìyẹn, lẹ́yìn ìgbà tí mo ti sọ bẹ́ẹ̀ mi wá dá sọ̀rọ̀ ta lọ́lọ́run mọ́. Mo mẹ̀lẹ́ ń bẹ̀ mọ́ fọ́ ti gbọ̀ndò because mo ti mọ̀ pé solution nìyẹn, kò sí nǹkan mi. Gbogbo àwọn tó ń lọ bẹ̀ wọ́n ní Sowore ti wá kò gbọ́dọ̀ gbà wọ́n ní Sowore ò ní padà lọ wọn. Sowore wá wádìí bó ṣe rí ni, Sowore ti rí di bó ṣe rí, ó ti mọ̀ pé kò sí tó ń fẹ́ dá sí ń bẹ̀ mọ́, yóò mẹ̀lẹ́ ń bẹ̀ yóò lọ because Sowore ò lè bá yàn bẹ̀bẹ̀ láíláí, kò lè bọ́ bẹ̀bẹ̀ o, yóò escalate ẹ̀ sí ni. Ẹni tí ó dẹ̀ dá sí ni lọ́rùn tí ò ní bá ní tán, ó yẹ kéèyàn yẹra fún ká dọ̀bálẹ̀ fárara kó pé ká mọ́ ga. Ẹ̀mí ló wá ní ìyá mi mọ́mì ta lọ́lọ́run ni wọ́n bẹ̀bẹ̀ táwọn àfáà fi gbẹ́bẹ̀ wọn because wọn lè withstand ẹkún àgbàlagbà, wọn lè withstand ẹkúnlẹ̀ àgbàlagbà, yóò tún mẹ́sì wọn kí ló dé kí ló le tó bẹ́ẹ̀, ẹ sì lẹ́ǹsìn lọ́hùn. Ìyá yìí ní ìsìn ṣé kò ju yín lọ, ṣé kò tó kọ̀ọ̀kan bí lọ́mọ nínú yín lè wá fìyà oníyàálẹ̀ báyìí ní wá ń sunkún. Èèyàn sọ wọ́n lẹ́nu, èèyàn máa ń fi nǹkan sọ̀yàn lẹ́nu ni. Àwọn àgbà ẹ̀yà Ìgbò wọn lọ bá Nnamdi Kanu, àbúrò ẹ̀ lọ kọ́kọ́ rìlíìsì ọ̀rọ̀ níjọ́ kejì. Emmanuel ló ní Emmanuel Kanu àbí nǹkan, ó ní kọ̀sọ̀kọ́ǹbó àwọn ẹlẹ́gbẹ̀rú rẹ̀ náà ní kọ̀sọ̀kọ́ǹb kò ṣe kinní kankan, orí ibi tó dúró lé náà ló dúró lé, dúró lé ń bo títí tí Muhammadu Buhari fi gbéjọba kalẹ̀. Bọ́lá Ahmed Tinubu kọ́ ló arrest Nnamdi Kanu. Continuity in the government, soldier go soldier come, barrack no dey go anywhere. Barrack tán ti kọ́ lọ́dúnmọ́dún, ọ̀pọ̀lọpọ̀ sójà ló ti graduate ń bẹ̀. NDA ọ̀pọ̀lọpọ̀ sójà ló ti graduate ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ó tún graduate ń bẹ̀ lọ́la. Ọmọ tí wọn ò tí ì bí ó lọ sí NDA. So lo and behold, torí táìmù wa ò ní wípé èmi mọ̀ ẹ̀yin mọ̀ pé ìdájọ́ tí wọ́n fún Nnamdi Kanu náà fún yẹn, torí pé adájọ́ Ọmọ́tọ̀sọ́ ó kàn announce judgement ni o. Nnamdi Kanu ló sentence ààrẹ. Èmi àtẹ̀yìn mọ̀ gbogbo ìjà tí máa ń jà ń kóòtù yẹn kò sí ilé ẹjọ́ tí wọ́n ti ń gbarú ẹ̀, kò bá jẹ́ lókè òkun. Wọ́n á lọ fi ẹ́ sí dungeon ni, wọ́n à ní sọ̀rọ̀ nípa ẹjọ́ ẹ mọ́. Bó bá yìí sọ pé ẹjọ́ Nnamdi Kanu pẹ́ńlẹ̀ yìí wọ́n fast track ẹ̀ láwọn táìmù kan. Tó bá wá kóòtù lónìí yóò jà, bí ò bá bá lọ́ọ̀yà yín jà yóò pariwo ń bẹ̀, yóò ṣe pé fàdájọ́ tí ń bẹ ń bẹ̀, yóò bu adájọ́ tí ń bẹ ń bẹ̀, yóò lè sọ pé adájọ́ tí ń bẹ níwájú òun kò wà competent láti gbẹ́jọ́ òun. Kí ni certificate ẹ̀, òfin wo ló fẹ́ fi mọ́ òun? Because nígbà tí ìgbẹ́jọ́ yẹn bẹ̀rẹ̀ lánàá, for God so good mo wò láti bẹ̀rẹ̀ o, mo wò to some hours kí n tó drop kó ń bẹ̀ nígbà tí fóònù mi ń gbóná. Mo wò ó nígbà tí wọ́n fún microphone tó jẹ́ pé ìbú ní ń bú adájọ́. Adájọ́ ń sọ wípé adájọ́ ń kà mẹ́ dáhùn kọ́ dáhùn o, ìbú ní ń bú adájọ́ o. Kádájọ́ tó sọ wípé kán mú kó wájú òun, adájọ́ Rice ó wọlé lọ. Èmi tí ẹ wò pé ṣé wọn ó dájọ́ yìí lónìí mọ́, kò dẹ̀ tó 5 minutes mo tún ti gbọ́ Rice, adájọ́ ti jókòó. Ntádájọ́ sọ fún gbogbo wa ni pé ẹni tó bá ń jẹ́jọ́ a gbọ́dọ̀ fún lórí ọ̀fẹ́ láti wà ń bẹ̀ ńgbà tá a fẹ́ gbé ìgbẹ́jọ́ kalẹ̀, tá a fẹ́ gbé ìdájọ́ kalẹ̀. Àyàfi tó ń tàn bá wà violent, tí ó ń da nǹkan rú, tàbí tá a mọ̀ pé ó ń wà jàgídíjàgan, tàbí tá a mọ̀ wípé ó fẹ́ wà jàgídíjàgan, irú wọn a lè gbé ìdájọ́ wọn kalẹ̀ lẹ́yìn wọn. Nnamdi Kanu ní kẹ́nìkan kan mọ́ fọwọ́ kàn ó ní adájọ́ tó kò wọ́ọ̀t láti dájọ́ òun, ó ní òfin kan kò mú òun, ilé ẹjọ́ yìí ò ní jurisdiction láti gbọ́ ẹjọ́ òun.
now ní ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n sọ pé ara Nnamdi Kanu ò yá èmi àtẹ̀yìn wà wíà àwa ìsọ wípé nǹkan kò sí Nnamdi Kanu wọ́n fẹ́ plan because àwọn ìyá tá à ń sọ yìí àwọn òsùn bíi tiwa they are always ready always on standby wọ́n fẹ́ try trick kan ìkan sọ pé ara Nnamdi Kanu ò yá kan wá ní DSS ò ní facilities tán lè fi lè tọ́jú ẹ̀ ẹ jẹ́ kan gbé lọ sí general hospital àbí ilé ìwòsàn ìjọba ṣùgbọ́n ilé ìwòsàn ìjọba ní sáà ti gbà wípé kò sí bulletproof ń bẹ̀ dandan ní kẹ́ gbá láìsàn síbì kan ọlọ́pàá mélòó lẹ́ẹ̀ fi sọ Nnamdi Kanu nìkan torí pé ó wà lọ́sípítù sọ́jà mélòó lẹ́ẹ̀kú tí ò nìkan sẹ́ẹ̀ nígbà kéèyàn kankan wá wò ó n tó bá ṣẹlẹ̀ ńbẹ̀ sẹ́lẹ̀ withstand ẹ̀ àwọn ìgbọ́n pa Adélégi wá àwọn ní lẹ́tà bọ́ǹbù náà fi pa bọ́ǹbù nu lẹ́tà náà fi pa so wà secure fáwọn ẹlòmíì tó wà lọ́sípítà yẹn tí jàngbọ́n bá dédé lójijì tá a múra lẹ̀ fún tẹ́tẹ́lẹ̀ àjọ DSS láwọn ọgbà ilé ẹjọ́ ní kò gbọ́dọ̀ wáyé ilé ẹjọ́ ní kàkà kan ṣe bẹ́ẹ̀ ṣebí dókítà ẹ̀ ló ṣàyẹ̀wò ẹ̀ because ẹni tó bá trust ló ń jẹ́ kó tọ̀ ṣòun dókítà ẹ̀ ló ṣàyẹ̀wò ẹ̀ sọ pé wọ́n ti ẹ̀ ní kinní kan ṣe ní liver wọ́n ní kinní kan ṣe ń bì kan wọ́n ní kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó kan lọ ṣe test fún àwọn ọ̀gá àgbà tán nínú dókítọ̀ kan lọ ṣàyẹ̀wò fún wọ́n ṣe lọ́sẹ̀ kan wọ́n ní àwọn tó fẹ́ ṣe díẹ̀ sí wọ́n ní kan tó lọ ṣe dáadáa èsì àbájáde wọn ni pé nǹkan kan ò ṣe Nnamdi Kanu ẹni tí ń pè mí ẹ̀wọ́ mọ́ pè mí o pé nǹkan kan ò ṣe Nnamdi Kanu àwa mọ̀ pé nǹkan kan ò ṣe bí ọgbọ́n wọn fẹ́ dá Nnamdi Kanu ní òun sù àwọn dókítà yẹn because result test wọn kọ́ ni wọ́n fi lẹ̀ ìṣe tẹ́ dókítà ẹyọ kan o dókítà máa wá láti àwọn ìlú tiẹ̀ náà o oríṣiríṣi dókítà ló máa wá o kì í ṣe tìjọba nìkan o oríṣiríṣi dókítà náà kóra wọn jọ o. so kí ni tá à ń gbìyànjú àti sọ́nbẹ̀ ni wípé wọ́n lo trick yẹn kò work. Nnamdi Kanu ní lọ́ọ̀yà tẹ́lẹ̀ láwọn lọ́ọ̀yà tán sojú ẹ̀ làbẹ́rì kan náà àwọn lọ́ọ̀yà rẹ̀ tó náà lọ bá àwọn Sowore protest tán fi arrest ẹ̀. ok Nnamdi Kanu lòun tiẹ̀ nídìí lọ́ọ̀yà gan mọ́ wọ́n fẹ́ gbẹnu ara ń sọ̀rọ̀ eré ni àwàdà ni àwọn lọ́ọ̀yà drop because kò fẹ́ nìyẹn ó lóun láwọn ẹlẹ́rìí ó tún yá ó tún lóun ò tiẹ̀ nídìí ẹlẹ́rìí gan mọ́ ọ̀rọ̀ wa fẹ́ bó ti ọwá yìí ságídí Yorùbá nígbà tọ́pọ̀ lọ́ọ̀mọ́ ní odò mọ́ lọ́dàsá ojú ó ní òun ti ka ìwé tán ẹ̀sùn tán fi kan gan òun rí wípé kò sí èlé tó ń fi sẹ́ńbẹ̀ torí pé ilé ẹjọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní ẹ̀rí àbí wọn ò ní ẹ̀tọ́ kò sí òfin tí wọ́n lè fi bá ń jà àwọn òpònú dèdè nìkan lórí social media àwọn náà sọ pé he's an intelligent man ẹni tó mọ̀fin tó di extent wípé ó mọ̀ wípé kò sófin tán fẹ́ fi nílẹ̀ kò sófin tán fẹ́ fi fight ẹ̀ kò sófin tán fẹ́ fi prosecute ẹ̀ ẹni tó mọ̀fin ẹni tó ṣe kinní kan ní àwọn èèyàn ilé tàn yẹn pa o kò sófin tán fẹ́ fi nílẹ̀ ti rédíò Biafra ṣé kò sófin tọrọ mọ́ ni kò sófin tọrọ mọ́ rédíò níní. gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ kò sófin tó mọ̀yàn sí àjẹ́ pé kémi náà lọ sí tọ̀dọ̀ mi nu. so lórí social media tá a wà yìí tá a jọ wà yìí tá a ti jọ ń wòra wà yìí àwọn èèyàn kan bẹ́ẹ̀ o wọ́n lè tìyàn kó náà o. then ẹ̀yin ọmọ Yorùbá tẹ wá ń support Nnamdi Kanu ẹ̀yin gangan ni mo bá wá ẹ̀yin gangan mo wá wá ẹ̀yin gangan mo wá bá. oore kí ni ìpá ṣe fẹ́ pọ̀n tó fi ní tó ń bá bímọ ìpágbèmí ló ń sọ oore kí lọ́lọ́run ọba mi ṣe fábùké oore kí ló sá ṣe fábùké tó fi ní bó ń bá bímọ tán
Òságbèmí ló wọ́n sọ. Oore kí nípa ṣe fẹ́ pọ̀n tó ló wọ́n sọ ọmọ nípa gbèmí. Oore kí ló sá ṣe fábùké tó ní tó ń bá bímọ tán Òságbèmí ló wọ́n sọ. Oore kí ní Nnamdi Kanu ṣe ọ́. Tọ́n bá sọ pé ń pèèyàn lájìjàngbara bọ́n ṣe ń jìjàngbara kọ́ nìyẹn o. Anybody tó fẹ́ jìjàngbara máa lead ìjàngbara tó fẹ́ jà ní. Kì í ṣe pé yóò jókòó síbì kan kó ọmọ àti ìyàwó tiẹ̀ síbì kan. Wàá mọ̀ sọ pé kí wọ́n máa jáde bọ̀ kọ́ máa jìjàngbara. Wọ́n ti ń pààyàn lẹ̀ Yíbò tipẹ́tipẹ́. Ọ̀gbọ́pọ̀ ọmọ Nnamdi Kanu wà ń bẹ̀. Kò sí nǹkan tó lè ṣe ìyàwó ẹ̀. Só ti ẹ̀ dá ìyàwó ẹ̀ mọ̀. Sọ gbọ́ kí ìyàwó ẹ̀ ọ̀ jáde